Gbogbo abiyamọ tí ń gbọ́ mi lákòókò tàwa yìí ẹ ní bá wọn sunkún kíkorò ọmọ ẹ ní sun kíkorò ara ẹ ò ní sun kíkorò mọ̀lẹ́bí. Gbogbo abiyamọ tí ń gbọ́ mi lákòókò tàwa yìí ẹ ní ṣòfò ọmọ ẹ ní pàdánù ọmọ ẹ ní pàṣán ọmọ láṣẹ Elédùmarè. Ṣùgbọ́n o àwọn àgbà ní tá a bá tètè pẹ̀ka àrókò wọn ní tó bá dàgbà tán wọn ní ẹbọ nígbà lọ́wọ́ ẹni. Ẹ̀yin náà wo fọ́nrán tí tẹ́ ń wò lójú mú màwòrán yìí. Ẹ̀yin náà wo ọmọ kékeré yìí ẹ dákun ìbéèrè tí ń kọ́kọ́ béèrè lọ́wọ́ yín ni pé ṣèjọba lábàáwí ni lórí bí ṣe ń ṣẹlẹ̀ láwùjọ wa nílẹ̀ Nàìjíríà báyìí àbí òbí lábàáwí ni àbí àwùjọ wa lábàáwí. Ẹ̀yin náà wo fọ́nrán tẹ́ ń wo yìí kọ́mọ kékeré kó ti lè mọ ọ̀nà tá a gbà tá a fi ń jalè tẹ́lẹ̀ bá dàgbà tán sí òní dajínigbé bẹ́lẹ̀ yìí bá dàgbà tán sí òní di tí ó di adigunjalè tí ó kàn káàkiri tẹ́lẹ̀ bá dàgbà tán tí òun ò ní máa súnmọ́ àwọn agbésùnmọ̀mí. Ọ̀rọ̀ náà Nàìjíríà ó ti tojú sólúwa rẹ̀ kọ́lọ́hun ọba Elédùmarè kó ṣàánú wa ni. Ẹ̀yin náà wo fọ́nrán yìí ẹ wo ọmọ kékeré bí sí ń gunlé lórí pé ó fẹ́ lọ jalè sáà ni wọ́n rán níṣẹ́ ni ṣáà ní pé ibi ní pọmọ yìí ni ṣáà ní àwọn òbí ni ò mójútó ni àbá sọ pé bí ìjọba wa ṣe ń rí lọ́wọ́ ta wà yìí lórí ètò ààbò ni ó dà pé ìkan báyìí fi ń ṣẹlẹ̀ ni èyí ẹ wo àwọn ọmọ kéékèèké lákòókò ta wà yìí ẹ̀yin náà kọ́kọ́ wo fọ́nrán náà ẹ gbóhùn náà kẹ́ wá jẹ́ ká sọ̀rọ̀ lé lórí. Wọ́n dàbí pé àwọn lè fún ìgbésí àmì. gbọ́dọ̀ gbà bọ́lẹ̀. ọ̀tún náà sí ní ilé àwọn ẹni ẹlẹ́ni. ṣé bó ṣe gbà á nù tọ̀ tọ́ílẹ̀tì lọ gbà bọ́lẹ̀. ọ̀tún náà sí ní ilé ẹni ẹlẹ́ni láìláìláìláà ó ti lè fọ́ ọdún tọ́lẹ̀tì náà. abẹ́bẹ́ dùwọ́ ti bọ̀. ọ̀tún náà sí ní ilé ẹni ẹlẹ́ni. tí wọn náà lọ sí bẹ́ẹ̀dì wọn sókè wọn náà ló kó síbi bẹ́ẹ̀ wọn. ìwọ lọ wá abẹ́bẹ́ dì í fún ààrẹ àbí. sọ wá da abẹ́ dìbò ààrẹ mọ́lẹ̀ yìí. ọ̀dà abẹ́ dìbò ààrẹ mọ́lẹ̀. bó wọn ṣe á rí ọ. wọ́n síbẹ̀ sùdó kí wọ́n fi rí ọ. kí ló wá ti mú. ọ̀yá mo bọ̀. Tẹ́yìn náà bá tó fẹ́ wo àwọn fọ́nrán tó jẹ́ àwọn fọ́nrán tuntun tẹ́ fi máa wò pé kọ́lọ́wọ́n bẹ Elédùmarè kó ṣàánú wa o abiyamọ ẹ tọ́mọ o kọ́mọ wa lè fún wa nísinmi wọ́n ti ní àgbà tí ò kẹwọn sọ̀rọ̀ tó bá pẹ́ títí akẹtan sáré lágbára Ọlọ́run àsìkò tá a bá máa sinmi láti jẹ oúnjẹ ọmọ àwọn ọmọ wọn mà ní di wàhálà mọ́ wa lọ́wọ́ o ẹ̀jẹ̀ á ṣàmì àmọ́ ẹ jẹ́ káwa náà ṣe kíni ká múra sọ̀rọ̀ ilé ayé wa ni o káwọn ọmọ wa kọ́ má bàa dà wá láàmú lọ́jọ́ ọ̀la ẹ wo kọ́lọ́wọ́n bẹ Elédùmarè kó máa ṣàánú wa ìkànnì wa náà ní ìkànnì tí ìyẹn tá a mọ̀ sí Target Radio TV àwa náà wá kọ́ Ọlọ́run ọba ní gbé káre fún wa lápá bí ẹ ṣe tẹ̀ ń gbọ́ kàn nìyí tẹ̀ ń wò kàn ní gbà gbogbo àwa náà dúpẹ́ lọ́wọ́ yín o ẹ ṣé ẹ bá wa share ẹ bá wa like ẹ bá wa comment kó tún kọjá ń tẹ̀ lérò ẹ ṣé o.